irú tí mò ń wí ṣe ti rí, ẹ kọjá sọ́jà kẹ lọ rẹ̀ rà, ìbá aṣọ ní 100 naira pé ti tó. Bá mi wá ọṣẹ àgọ̀yìn, bẹ́ẹ̀ ni ọṣẹ àgọ̀yìn la máa ń lò, àkè lọ́ṣẹ white, ọṣẹ àgọ̀yìn òun la máa gúnṣẹ́ ìmọ̀ tá a bá ti gún mọ́. Ẹ wá bá mi fún kinní ọ̀lẹ́lẹ̀ àkábíyèsí Elédùmarè, ẹ bá mi dá sínú kọ̀ọ̀kan bílẹ̀ 3. Báwo la ṣe lo iṣẹ́ yìí? Tí ìnira bá pọ̀, jẹ́ ká lò fọ́jọ́ 7. tó bá pẹ́ bóyá àṣẹ ìbẹ̀rẹ̀ ni, ẹ jẹ́ ká lò fọ́jọ́ 3. ìtọ̀dí wa tá a bá tọ̀ ní ìdájí láì sọ̀rọ̀ sínú òun la fi para, la fi wẹṣẹ́ yìí. Tá a bá wẹ̀ tán la ṣe máa fomi ṣanra, kò jù bá ní lọ. Iṣẹ́ náà, nọ́mbà mi yàtọ̀ sí 08056762837. ìtì ọ̀gẹ̀dẹ̀ lélẹ́yìí tó ń tàyọ̀ dá ló bí àbìlú ń bẹ lára ẹni, àbí ó fara kókò kúkò ni o, àbí bóyá o ní promise and fail ni, àbí bóyá nǹkan kan ń ṣe lágbára tó ń díwọ́ ìrìn àjò àgbésí ayé, àbó tiẹ̀ gbowó rárá, àbó má mú bọ́, àbí client yẹn block ẹ, wọ́n lọ gbìyànjú ẹ̀wò kò fún un lábọ̀. President Àṣàrà Jogun sọ̀rọ̀ olórí ẹgbẹ́ Adésínà, ọdún 3 tí mo ti fi ṣẹ́ ilẹ̀, mo tún replace ẹ̀ fún yín báyìí. ẹ̀yájú wa ṣe òṣìṣẹ́ program mi fẹ́ni tí ò ní kó lè ní tó bá ya ahun. So bó ṣe jẹ́ nìyẹn, àárí tí wá ṣe o, àmì àṣẹ, àdúrà wá gbà ní báyìí fọ́ọ̀tì, eré o.